ojúmọ́ kan kì í mọ́ kóhun márùn tirẹ̀ o. alẹ́ kan ò nílẹ̀ kó ṣùpá má ti ṣe tirẹ̀. ọjọ́ gorí ọjọ́ o. oṣù gorí oṣù. Olúwàgbénga Isaac Marshal ló mọdún tirẹ̀ lọ́dún rẹ̀. Àyàn di góòlù Àbíkẹ́ Onílọ́lá your favourite left-handed of female talking drummer ló kí ọ ní gbèdégbèjọ mo ní kó máa gbóhùn ẹnu mi. ọmọ Anígiládé ọmọ Àyàn Àgálù máa gbóhùn ẹnu mi. ọmọ olóyè Àsálókè wá mo ní kó máa gbóhùn ẹnu mi. ọmọ Yèyé Oge máa gbóhùn ẹnu mi. ó ní ilé àwọn bàbá rẹ̀. Ondo ẹ̀gìn mọ̀gún ọmọ Amágógó Ìdẹ́mọ̀mí. Ondo àmúlà pẹ̀pọ̀n òkú. Ondo mẹ́ta ùhùlà mẹ́ta. Ondo mẹ́fà ùhùlà mẹ́fà. òun ní bẹ ní ojú àwọn baba ńlá baba tó bí baba yín lọ́mọ. já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 lọ́la ó yẹ kí n délé màmá rẹ̀ Ọ̀yọ́ o ìyẹn ní ilé Yèyé Oge Ọ̀yọ́ mo láfẹ́ mojo pàṣẹkẹrẹ mọdọ má tìbà màṣá mo ní mo mọlé àwọn màmá rẹ̀ níbi wọ́n ti ní kí ó lówó gbowó wọ́n ní kí wọ́n fàwọ dí àtẹ́lẹwọ́ rẹ̀ sílẹ̀ ṣé kó lè bá dìjà ṣé kó lè bá dápọn ni àníkọ́ba aládé lè rí oúnjẹ ni àìrọ́bà fínlàní lèdè Ọ̀yọ́ ẹni bá rọ́bà fín ṣé bóun lọ́ba pa ọba tá níta kó akólápó tá àkọ́fà lọ́fà tá àkápàtà lórí àpáta èmi ò ní rọ́bà fín o màṣá mo ní kọ́ba má pa mí kẹ́bi má bà pa ràn mí ṣèbẹ́ mi lọ́mọ ikú tí ikú ò gbọ́dọ̀ pa ni àná ọmọ àrùn táwọn ti gbọ́dọ̀ ṣe ni ó ní ní àwọn màmá rẹ̀ ni Ọ̀yọ́ yín ló ní kẹrin kẹsọpá ẹ̀yin lẹni kẹ ẹgbẹsẹ kó yẹyàn àdìsẹ bí Ọ̀yọ́ là ń rí láì ìran yóò díṣe bí bàbá ẹnì kankan ṣe bọ́dọọdún náà ń rògbò màṣá máa gbóhùn ẹnu mi ọdọọdún là ń Haúsá ọdọọdún là ń rọmọbì látẹkùn rídògbòkú pẹkú tó nílé ayé ń bínú.